eléyìí ni tírà kan tí wọ́n ń pè ní kitab maudu tí Imam Shafi'i tí wọ́n ṣe. So ìtírà tá fẹ́ kà la pè ní Imam Shafi'i tí Imam Shafi'i ṣe. Ó yá gbóhùn sókè. Nípa àwọn sẹ̀ríà Islam àti ìdájọ́ ẹ̀sìn Islam, báwo ni ó ṣe ń lọ nínú rẹ̀. Àfáṣẹlá nǹkan méjì mo fẹ́ ṣe, mo máa sọ ìtumọ̀ translate, màá dẹ̀ tún máa jáná sí. Ó yá kẹ́lẹ̀ máa ṣe díẹ̀díẹ̀, ó yá. Okay, ó yá. Tọ́pìkì tó wà níbí náà ni akalu mashihi. Àwọn bàbá wa ní nǹkan tó wà níbí là ń pè ní akali mọ̀síhì. Wàlìyẹ̀wúdí. Wàlìyẹ̀wúdí. Wàlùkáfìr. Wàlìkáfìrí. Alalan inda dorurat. Alalan inda doruratu. Akalu mashihi. Akali mọ̀síhì. Jíjẹ àwọn ọmọlẹ́yìn Jésù. Àwọn bàbá wa ní wọ́n ní jíjẹ àwọn ọmọlẹ́yìn Jésù, wọ́n lè jẹ ọmọlẹ́yìn Jésù kẹ́ mú wọn kẹ́ ẹ̀dẹ̀ máa jẹ wọn bí ìgbà tẹ́ ń jẹ ṣàwámà wáìn. Wàyẹ̀wúdí. Wọ́n ní àti àwọn wàyẹ̀wúdí. Àwọn ọmọlẹ́yìn Júù. Àwọn ọmọ Júùlù ẹ lè jẹ wọn náà kẹ́ máa jẹ wọn wáìn bí ẹni jẹ ṣàwámà. Wàlàkáfìr àtàwọn kèfèrí. Àlìkáfìrí àwọn kèfèrí tí wọ́n ti ṣe ìsìlámù tí wọ́n ṣe kìrìsìtẹ́nì ẹ lè pa wọ́n kẹ́ ẹ̀dẹ̀ máa jẹ wọ́n èèyàn ní o kẹ́ pa wọ́n kẹ́ ẹ̀dẹ̀ máa jẹ wọ́n làlálì ni. Ẹ tẹ̀síwájú bàbá wa. Àlàlá ń dàdọ̀rú rà tán pé ẹ̀tọ́ ni fún yín láti jẹ tẹ́ bá wà nínú ìnira. Wọ́n ní àlàlá ńlá dẹ̀rú rà, wọ́n ní ẹ̀tọ́ ni fún yín tẹ́ bá wà nínú ìnira kẹ́ ẹ pa gbogbo àwọn tá a wí kẹ́ ẹ̀dẹ̀ máa jẹ wọ́n. Ní ìsàlẹ̀ yẹn níbi tí tọ́pìkì ló wà lókè yẹn, so níbi àwọn bàbá wa ọ̀rọ̀ ní ìsàlẹ̀ yẹn wọ́n ní tọ́pìkì ló wà lókè bọ̀ a wá lọ síbi ìsàlẹ̀ gangan láti ka nǹkan tí ọ̀rọ̀ yẹn sọ. Níbi ibi ló ti sọ pé kìtáàbù fíkì mauduhu. Ó ní kìtáàbù fíkì mauduhu. Antulabili ìdàdíyà. Antulabili ìdàdíyà. Ìyẹn ni wípé ìwé yìí wà fún àwọn ọmọ secondary school, primary school, university nínú Islam. Wọ́n ní ìwé yìí wà fún àwọn ọmọ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nínú Islam àtàwọn ọmọ ìwé gíga àti ìwé gíga pátápátá tó wà nínú Islam. Wípé nígbà tí wọ́n ń ṣàlàyé fún wọn máa yùbù lálù ákàlù. Máa bùlù láyùn ákàlù. Kí làwọn nǹkan tí wọ́n lè máa jẹ? Wọ́n sọ fún wọn pé kí ni nǹkan tí wọ́n lè máa jẹ ẹjọ́. Ṣé wọ́n ní kọ́ọ̀lù ni? Àpò wọn ní kọ́ọ̀lù. Ní kọ́ọ̀lù ẹ bá wa unblock sísá wa kan Tèmítọ́pẹ́ Florence, àwọn èèyàn wa ni sọ yín moderator àwọn èèyàn wa náà lè tún block. No, wọ́n yẹ kó ti mọ̀ wọn tá ti jọ wà tí wọ́n lè mọ̀ ṣe wọlé máa mọ̀ gbogbo wọn. Wọlé wọn ti wà ní tẹ́lẹ̀. Ọ̀rọ̀ wọlé papọ̀ ni. Wọ́n pa àwọn mìíràn fún kinní lẹ́nìí. Ọlá 86. Wọ́n ti wà ń bí pẹ̀lú wa tẹ́lẹ̀. Tèmítọ́pẹ́ Florence ẹ bá wa unblock wọn padà. Tèmítọ́pẹ́ Florence àti Ọlá 86. Ọlá 86 tẹ́ bá rí ẹ bá wa unblock wọn. Báyìí ní sùúrù. Ẹ bá wa ẹni tó bá unblock wọn kọ́ bá wa unblock wọn, ó yẹ tẹ̀síwájú. Ó ní máa yùwù lálù làákàlù o. Máa yùwù lálù làákàlì nǹkan tí wọ́n lè máa jẹ tó jẹ́ àláàlì fún ẹ̀yin Mùsùlùmí. Wà máa yù rámù àti nǹkan tí wọn ò gbọ́dọ̀ jẹ. Wà máa yù rámù àtàwọn nǹkan tẹ́ ẹ̀ gbọ́dọ̀ máa jẹ nínú Ìsìláàmù. Ana akalu lè mẹ́yìtà àlálùn. Ana akalu lè mẹ́yìtà àlálí ṣé ń gbọ́ o. Kékẹ́ ẹ máa jẹ òkú ẹlẹ́tọ̀ọ́ sí. Ha báyìí Mùsùlùmí lè máa jẹ òkú àwọn nǹkan tá a pè àwọn Kìrìsìtẹ́nì, àwọn ọmọ Júù àtàwọn kèfèrí àti ẹni tó ṣe Ìsìláàmù tí ò ṣe mọ́ ẹ lè pa wọn kẹ́ máa jẹ wọn àbí tẹ́ ẹ bá rí òkú wọn ẹ lè máa jẹ. Nkánà mọ̀ sí án tó bá ti jẹ́ sí kọ́ ọmọlẹ́yìn Jésù. Nkánà mọ̀ sí án tó bá ti jẹ́ ọmọlẹ́yìn Jésù ni ẹ lè pa kẹ́ máa jẹ àbó òkú rẹ̀ kẹ́dẹ̀ máa jẹ. Áó Yẹ̀wúdí yà àbí Yẹ̀wúdí. Áó nù Yẹ̀wúdí rà àbí Yẹ̀wúdí ẹ lè máa jẹ òkú wọn. Yẹ̀wúdí ẹ lè máa jẹ òkú wọn. Áó káfìrà àbáwọn kèfèrí. Áó káfìrà tó bá jọ wọn kèfèrí ẹ lè pa wọn kẹ́ jẹ wọn àbí tẹ́ bá ròkú wọn àláàlì ni kẹ́ jẹ òkú wọn.
kama jaa fil kitabi rudi kàmọ́jà bó ṣe wá bíbélù ábìdíwú. Hey! lárúbáwá yìí ní agbára olówó èkó. Níjọ́, gẹ́gẹ́ bó ṣe wá nínú tírà kan tí wọ́n ń pè ní Rawdul Mari wọ́n ní bó ṣe wá nínú tírà kan tó ń pè ní rọ́ọ̀dùdù mọ́díwì fi shari'atul mustankiya. fi ṣẹ̀rí awùlì muslim mọ́ntàhíyà àfàṣọlẹ̀ máa ṣe kéékèèké bọ̀ kò sí bó ṣe lè fàágùn tó àwa náà máa sọ rà náà gbalẹ̀ kí ó kọjá. Ẹ tẹ̀síwájú bàbá wa. So níbí ni wọ́n ti wá ń ṣàlàyé wípé ẹ̀yẹ̀já lọ sókè rẹ̀. Ibi ni wọ́n ti wá ń ṣàlàyé jíjẹ wọn nǹkan tẹ́ ẹ lè máa jẹ tó jẹ́ àlàálẹ̀ nínú Islam òkú èèyàn pẹ́ ẹ lè jẹ́. Ẹ̀sìn ajẹnìyàn lẹ́gbẹ́ wá lẹ̀ wa ẹ wá tún wá ń búlẹ̀ Yorùbá àṣọ tí ẹ ń jẹ́yàn wọ́n ń jẹ́yàn ní ẹ̀sìn tẹ́gbẹ́ wá sílẹ̀ Yorùbá àṣírí yín ti tú. Ẹ tẹ̀síwájú. Níbí ni wọ́n ti ní wàláwú kọ́tìlù ó ń bẹ fún un. Níbi ni wọ́n ti ní wàláwú kọ́túlù wọ́n ní ó ń bẹ fún pípa ẹni tó bá kúrò nínú Islam. pípa èèyàn tó bá fi ìsìláàmù lẹ̀ bí ó ti kírun ní wà kírun mọ́ lóun ò ṣe ìsìláàmù mọ́ ẹ lè pa kẹ̀dẹ̀ jẹ́. wá àkàlàwú kẹ̀dẹ̀ jẹ́. wá àkàlàwú kẹ̀dẹ̀ máa jẹ nìyẹn bí ìgbà tẹ̀ ń jẹ ṣàwámà àbẹ́ ń jẹ pizza kẹ́ máa yá jẹ. wákọ̀tàlà àríbí. wákàtàlà àríbí. ẹni tó bá dá nǹkan padà náà lápèjúwe ní sẹ́yìn tó tiẹ̀ kúrò ní Islam náà tó ná olóhùn ò ṣe mọ́. ẹni tó kúrò ní Islam bí olóhùn ò ṣe mọ́ ni fún díkan àbí dìkejì ẹ lè pa kẹ̀dẹ̀ máa jẹ́. wàláwù sọ gíra kódà kó jẹ́ ọmọ kékeré ni. wàláwù sọ gíra kò bá jẹ́ ọmọ pínísí ọmọ kínkínní ẹ lè pa kẹ̀dẹ̀ máa jẹ́. áwùlì mọ́dúrà tán. àbí ọmọbìnrin. àbí kọ́tìlù ó ń bẹ fún un. Níbi ni wọ́n ti ní wàláwù kọ́túlù wọ́n ní ó ń bẹ fún pípa ẹni tó bá kúrò nínú Islam. pípa èèyàn tó bá fi ìsìláàmù lẹ̀ bí ó ti kírun ní wà kírun mọ́ lóun ò ṣe ìsìláàmù mọ́ ẹ lè pa kẹ̀dẹ̀ jẹ́. wá àkàlàwú kẹ̀dẹ̀ jẹ́. wá àkàlàwú kẹ̀dẹ̀ máa jẹ nìyẹn bí ìgbà tẹ̀ ń jẹ ṣàwámà àbẹ́ ń jẹ pizza kẹ́ máa yá jẹ. wákọ̀tàlà àríbí. wákàtàlà àríbí. ẹni tó bá dá nǹkan padà náà lápèjúwe ní sẹ́yìn tó tiẹ̀ kúrò ní Islam náà tó ná olóhùn ò ṣe mọ́. ẹni tó kúrò ní Islam bí olóhùn ò ṣe mọ́ ni fún díkan àbí dìkejì ẹ lè pa kẹ̀dẹ̀ máa jẹ́. wàláwù sọ gíra kódà kó jẹ́ ọmọ kékeré ni. wàláwù sọ gíra kò bá jẹ́ ọmọ pínísí ọmọ kínkínní ẹ lè pa kẹ̀dẹ̀ máa jẹ́. áwùlì mọ́dúrà tán. àbí ọmọbìnrin. àbí ọmọbìnrin kékeré pínísí. wá àkàlà kẹ̀dẹ̀ jẹ́. wá àkàlà kẹ̀dẹ̀ máa yá jẹ bíi ṣàwámà bíi pizza ẹ̀sìn apànìyàn ajẹniyàn. dókítà ọjọ́ àwọn tẹ bá ti rí àwọn ẹrú yẹn ẹ máa fún wọn gí lórí so ẹ̀yin yẹn wá tẹ wá ń bí náà kọ́ má bàa ṣe mistake. kémi náà mi ṣe kankan kémi náà máa ṣọ́ so ẹ̀yin yẹn wá tẹ wá ń bí kọ́ má bàa ṣe mistake làgìmọ̀ yín lórí ẹ máa comment ká máa mọ àwọn èèyàn wa ṣe get torí àwọn moderator wọ́n ń kò sí bá ti fẹ́ ṣe àwọn èèyàn wa náà máa jẹ́nu ẹ̀ kò sí bẹ́ẹ̀ fẹ́ jẹ́ wá lè mọ everybody now. ẹ̀yin máa pa wá tap ẹ máa kà lọ. ó yẹ ẹgbẹ́ òsókè rí ya. so ẹ̀yin yẹn wá ẹ máa pa wá tap kẹ́dẹ̀ máa drop comment so àmọ́ àwa ara wa àdébà fọ́ wọn ọmọ yẹn gidi lórí. ẹkún wọn ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àwa ti lọ kọ́ kéwù àfàṣọlẹ̀ ká lárúbáwá lọ jẹ́ ká túmọ̀ pé. ọlọ́run mọ̀ pa goddess fún wa a ó bọ́ àkáǹtì. àsáàpù. ó wá ní wàyí ńlá ń ya. ẹjọ ẹ bá wa máa power tap ẹjọ ẹ bá wa máa tap bóyá ká ti kọjá 1 million látàárọ̀ ẹjọ. ṣòye yín àwọn tó lọ́wọ́n fẹ́ gbèjà Muhammadu so bó ṣe ń ṣe ìgàn kínní ìdíjẹ́ kó hàn sí gbogbo ayé pé Muhammadu wọn ò jámọ́ kankan nìyẹn so. Muhammadu wà ní ìdá rẹ̀ ìlọ́jẹ́ pọ́ńtì. bẹ́ẹ̀ ni so. bí jòsì ni ẹ mọ̀ dì mí o àkọ́bí ọlọ́ba o. ẹ bá wa power tap torí àmọ́ nẹ́tíwọ̀kì Àfáṣọlá ti gan pa nẹ́tíwọ̀kì ti drop wọn bí àwọn padà wá so àmọ́ ibi tí a kà tó ń sìn so fún ẹ̀yin tí ẹ bá mọ inú ibi láti kà nǹkan tí a kà tó ń sìn tẹ bá fẹ́ mọ̀ pé ẹ̀yin náà fẹ́ mọ̀ pé ṣé lóòótọ́ ni pé ó wà.
ṣé lóòótọ́ ni pé ó wà nínú Islam kí wọ́n jẹ èèyàn? Tẹ́ bá fẹ́ mọ ìwé náà ẹ lọ wo ìwé yẹn náà ń pè ní Imam Shafi Maduwi Kitabu Maduwi page 500. Tẹ́ bá lọ kà á ẹ máa rí i pé wọ́n lè jẹ èèyàn nínú Islam. Èèyàn jíjẹ ó wà nínú Islam. So èyí tó fi ń ké pé ànábì ọ̀wọ́n ṣé kò pọ̀ létí ni bàbá ńlá arọ́. Tẹ́ bá ń gbọ́ irọ́ tó jìnnà sóòótọ́ òun ni Muhammadu àṣírí dẹ̀ ti tú. So gbogbo ayé ti rí ń sìn pé wọ́n ń wá bó ṣe fẹ́ pa òótọ́ lẹ́nu mọ́ kò dẹ̀ sí bó ṣe lè ṣe yẹn ò lè ṣeé ṣe. So ẹ bá wa power tap yẹ ká ti dé 1 million. Ó yẹ ká ti dé 1 million ẹ bá wa power tap ṣẹ́ẹ̀dì wọn ò lè dá wa dúró. So tabakàn ti rí information pé yẹn kan wà bí on screen record àbọ̀ ká block yẹ ojú bẹ́ẹ̀ lọ. Àwọn lọ níṣẹ́ iṣẹ́ wọn dẹ̀ là ń bàjẹ́ so àwa dẹ̀ gbà àwọn èèyàn wá lẹ̀. Àfáṣẹ ẹgbẹ́ òsókè. Ó ní ẹni tí ó bá ti fi ẹ̀sìn kalẹ̀. Wọ́n ní ẹni tó bá fi ẹ̀sìn ẹ lẹ̀. Ẹ pa. Wọ́n ní kẹ́ parọ́ ẹni bẹ́ẹ̀ kẹ́dẹ̀ jẹ́. Kẹ́dẹ̀ jẹ́. Kẹ́ jẹ́. Èèyàn kan náà wà bí rich mob ẹ bá wa lẹ́rí ẹ̀mọ́ kàbá rich mob. Wàkọ́tìlàlà àríbí. Wàkọ́tìlàlà àríbí. Àwọn tẹ́ ẹ pa lójú ogun. Àwọn tẹ́ bá tún pa yín Muslim àwọn tẹ́ bá pa lójú ogun. Wàláù sọ̀gíra kódà kó jọ ọmọ kékeré. Wàláù sọ̀gíra kò bá jọ ọmọ kókó. Àwọn ìmúra àtàwọn àbọ̀mọbìnrin ọ̀dọ́. Àwọn ìmúra àtà kò bá jẹ́ ọ̀dọ́ obìnrin. Wá àkàlàwù ẹ̀jẹ̀ òun náà. Wá àkàlàwù ẹ pákẹ́dẹ̀ jẹ́ ẹ blọ́ọ̀kì Farouk Ibrahim. ẹ̀yin moderator náà mo ti fi gbogbo yín ṣe o aláṣàìsì ẹ ti jẹ́ Kazeem Yusuf. Àwọn moderator náà yẹ kẹ́ máa rí bí wọ́n ṣe ń drop àwọn orúkọ yẹn kó máa kémi lè máa iṣẹ́ tèmi lọ so ó yẹ ẹjọ́. Liana wù mọ́ torí pé àwọn méjèèjì yẹn. Liana wù mọ́ torí àwọn méjèèjì yẹn. Àwọn ọmọ kéékèèké ta ní kẹ́ ẹ pa kẹ́ ẹ jẹ wọ́n yẹn. Àwọn ọmọ kéékèèké táwọn ní ẹ̀yin Muslim lè pa kẹ́ ẹ dẹ̀ máa jẹ wọ́n. Àti àwọn ọmọbìnrin ọ̀dọ́ tá lẹ̀ lè pa kẹ́ ẹ jẹ wọ́n yẹn. Àti àwọn ọmọbìnrin ọ̀dọ́ tá lẹ̀ lè pa kẹ́ ẹ dẹ̀ jẹ. Géèrà mùsùlùmínà wọn ò kí ń ṣe ẹni tó mọ́. Géèrà mìíràn wọn ò kí ń ṣe ẹni tó mọ́ o. Wàyí nà má harama àwa aṣẹ́lẹ̀ wọ̀ fún yín o. Wọ́n ní aṣẹ́lẹ̀ wọ̀ fún yín o. Kọ́tìlà sọ bí yìí ọmọ òpó. Kọ́tìlà sọ bí yìí ọmọ. Kẹ́ máa pa ọmọ òpó ń lò. Kẹ́ máa pa ọmọ òpó ẹ̀ dẹ̀ máa jẹ wọ́n. Kẹ́ ẹ̀ dẹ̀ máa jẹ wọ́n. Ìyẹn ni wípé. Olórí burúkú làlá àlá tó ẹlẹ́dẹ̀ bẹ́lẹ̀ ò ní kọ́ jẹ ajá wà lẹ̀ ò ní kọ́ má jẹ bẹ́ẹ̀ ò ní kọ́ máa jẹ èèyàn bí ẹbí ara wọn ẹni òfò ẹni àdánù làlá yẹn àlùjọ̀nú burúkú ni. Ẹ bá lọ wo orí gọ́gùn nísìnyí àwọn tó kú Saudi Arabia lọ́dún yìí bí i more than 7,000 kí ló ń pa wọ́n. Wọ́n ti fi wọ́n ṣe kọ́tìlà lùmọ́rítàdà. Kọ́tìlà lùmọ́rítàdà. Ẹ lè pa ẹni tó fi ẹ̀sìn kalẹ̀. Ẹ lè pa Muslim tó lóun ò ṣe mọ́. Wá àkàlà àwùkẹ́ ẹ̀dẹ̀ jẹ́. Wá àkàlà àwùkẹ́ ẹ̀dẹ̀ jẹ́ Muslim bẹ́ẹ̀ tó lóun ò ṣe Ìsìlámù mọ́. Ṣé ẹ rí ẹ̀sìn apànìyàn ajẹniyàn. Wákọ̀tàlà àríbí. Wákọ̀tàlà àríbí. Àwọn tẹ́ ẹ pàdé lójú ogun. Àwọn tẹ́ ẹ pàdé lójú ogun bí ẹ ti pa wọ́n ni àbọ̀ ti kú ni o. Ẹ ti wá pa wọ́n àbọ̀ ti kú ni o. Bí ẹ ti pa wọ́n àbọ̀ ti kú ẹ lè jẹ wọ́n. Ẹ lè jẹ wọ́n. Ẹ̀tọ́ ni fún yín àlàálì ní kẹ́ ẹ máa jẹ wọ́n. Ó wá ní wàláù sọ̀gírí kódà kó jọ ọmọ kékeré. Wọ́n ní wàláù sọ̀gírí kò bá jọmọ kókó pín ní sí ẹ lè pa kẹ́ ẹ dẹ̀ jẹ́. Àwọn ìmúra àtà àbí ọmọbìnrin. Àwọn ìmúra àtà kò bá jẹ́ ọmọbìnrin. Wá àkàlàwù mọ́ ẹ lè jẹ àwọn méjèèjì. Wá àkàlàwù mọ́ ẹ lè jẹ́. Ẹ̀sìn Islam ò láàánú nílẹ̀ Yorùbá náà bá pa ọmọ ẹyẹ àbí náà bá dẹ ìsà èkúté tó bá ṣẹ̀ bímọ kò sí táwọn máa ń fa àwọn ọmọ yẹn ṣe. Ibi pé wá ní aláìníkẹ́mọ jẹ ọmọ. Ó yẹ ẹgbẹ́ òsókè ẹ bùwé jẹ. Ẹ lárí àlùbáríkà mọ́ kàbá ẹ bùwé jẹ. Liana wù máa géèrà mùsùlùmínà torí pé àwọn méjèèjì yẹn wọn wà òkè. Torí àwọn méjèèjì yẹn wọn ẹ lè irú ẹ̀sìn wo lẹ̀sìn yín náà. Ìnáma arama kọ́tàlá sọ bí yìí a máa ṣe léèwọ̀ fún yín. Ìnáma alikọ̀lì rọ̀ bí yìí àyí tá a ṣe léèwọ̀ fún yín. Sọ bí yìí ọmọ kékeré. Sọ bí yìí ọmọ kékeré ọmọ kò ń lò ó.
àríbí ọmọ òpó ńlò tẹ́ ẹ pa lójú ogun. àríbí ọmọ kékeré pé ní sí tẹ́ ẹ pa lójú ogun. so ti yé yín nìsí pé ẹ pa ọmọ kékeré lójú ogun ni ẹ gbọ́dọ̀ jẹ òun. wọ́n ní ẹ gbọ́dọ̀ jẹ ọmọ pé ní sí tẹ́ bá pa lójú ogun. ẹ jọ torí kó sì mú yàn lọ́wọ́. ẹ block ẹ sẹ́nítọ̀. No, ms náà ṣe ms ń ṣe moderator ni. mi ò ṣe moderator. Àkànbí fms moderator ni. ẹ wo mò ń block anybody blockable ni o. so káwa kan máa kàn kàn lọ gbogbo moderator bó bá ṣe ń wọlé ẹ máa rí wọn orúkọ wọn gan ṣù bó ṣe ń wọlé. èèyàn kan wọlé ń sìn. moderator ni ẹ káwa máa kàn kàn táwọn kà bọ ẹ kàn máa lọ lérí wọn mọ́ kàbá ni ó yá ẹgbẹ́ òun sókè. so ojú ogun tẹ́ ẹ wà tẹ́ ẹ bá pa ọmọ òpó ńlò ọmọ òpó ńlò tẹ́ bá pa ọmọ kékeré lójú ogun. tó mú ọyàn lọ́wọ́ ọmọ òpó ńlò tí ò tí máa rìn. ọmọ tó mú ọmú lọ́wọ́ tí ò tí mọ̀ kankan. ẹ lè fi yún lẹ́kẹ̀ẹ́ má jẹ. ẹ lè fi yẹn lẹ́kẹ̀ẹ́ má jẹ tẹ́ ẹ bá pa. àmọ́ ẹ lè pa. ẹ lè pa. aláàtì mọ́mọ́dò ń ṣe àlùjọ̀nù kí wọ́n ṣàlùjọ̀nù gidi. wàlímúrà àtàlàrí bí ẹni tẹ́ ẹ bá bá lójú ogun ọmọbìnrin tẹ́ ẹ pàdé lójú ogun. wọ́n lọ́mọ tẹ́ bá bá lójú ogun bí ọmọ obìnrin tẹ́ bá pàdé ẹ̀ lójú ogun. ẹ lè pa òun. wọ́n lè pa yẹn lójú ogun. mígèrì dọ̀rúrà tán ẹ má jẹ́ kó jàporó tẹ́ fi pa. wọ́n ní ẹ má jẹ́ kó pa kó yẹn jàporó tẹ́ máa fi pa kẹ́kàn dúlẹ̀ kan náà. wọ́n làwọn kọ́tẹ́lá sáá ní. wọ́n náà wọ́n ní àṣà ní. ẹni tó bá ṣe ṣìnà. wọ́n ní tó bá ṣe àgbèrè tó ṣe ṣìnà. músí wàlà àrọ́bí. músí wàlà àrọ́bí. tẹ́ bá pàdé irú ẹni bẹ́ẹ̀ lójú ogun. wọ́n ní tẹ́ bá pàdé irú àwọn yẹn lójú ogun. ẹ lè pa kẹ̀dẹ̀ jẹ. wọ́n lè pa kẹ̀dẹ̀ máa jẹ́ bí ṣàwámà. wátàrákà sọ̀láàtà ẹni tó bá fi irun kalẹ̀. wátàrákà sọ̀láàkà èyí tó bá lóhùn kírun mọ́. wà má làwù àlẹ́ ìkè sọ tí ò dẹ̀ láròyé kankan. wọ́n làwù àlẹ́ sọ wọ́n ní pé tí ò láròyé kankan tó bá ti fi ìsìlámù lẹ̀ ẹ pa kẹ̀dẹ̀ jẹ́. so àyàfi tí ìmáàmù yín bá ní kẹ́ ẹ má lọ pa lóyà kù. wọ́n ní tí ìmáàmù yín bá wá pàṣẹ kẹ́ ẹ má pa lókù. bọ̀ tí ìmáàmù bá ti sọ pé tó bá ti pàṣẹ fún yín pé kẹ́ ẹ lọ pa. wọ́n ní tí ìmáàmù yín bá ti pàṣẹ pé kẹ́ ẹ lọ pa. ẹ̀mí sọ pé ẹ mú kó ńlẹ̀ kẹ́ ẹ dẹ̀ jẹ́. wọ́n lẹ gúdọ̀ rí wọ́n lẹ dandan ni o kẹ́ pa kẹ́ ẹ dẹ̀ jẹ́. ms mi rí yìí. a ní wọ́n rìpọ́ọ̀tù bí àtúrí ẹ̀ lẹ́. so nínú àwọn tí Islam yọ̀ǹda kẹ́ ẹ lè pa kẹ́yìn mùsùlùmí pa kẹ́ ẹ dẹ̀ jẹ wọ́n. wọ́n náà wọ́n tí Islam Allah yọ̀ǹda pẹ́ lè pa kẹ́ ẹ dẹ̀ jẹ ni a kà síta fún yín. ni làwọn tá a kà síta ní ìsìn. láàbẹ̀sí aláàtì mọ́mọ́dù wé báyìí. ẹ̀sìn apààyàn ajẹniyàn láì ṣe ṣàwámà ẹ̀sìn orí burúkú ẹ máa pààyàn ẹ̀ dẹ̀ máa jẹ́. àpáyà inú fíìmù mo mọ̀ fún àpáyà wà mí mọ̀ pé. ẹ̀wọ̀n bíjọ ẹ má sọ ní gẹ̀ẹ́sì ẹ jọ. so ẹ̀yin moderator ẹ máa wo comment àwọn èèyàn drop lẹ́yìn àwọn orúkọ yẹn bá ṣe ń dà fún yín ẹ máa ṣèdájọ́ fún wọn. pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Elédùmarè á treat topic mi náà lọ́la tó náà tó ń wọ́ sí báyìí mo ti rí tíra yẹn náà ṣe kà mẹ́ náà. òun náà ni pé gbogbo àwọn ìwé ìtara ibi tá a ti kà nǹkan tá a kà jáde ni à ń pè ní tíra ìwé Imam Shafi Mawudu Kitab Madu Akaoli Monsawi page 500 so a máa tún kà lẹ́ẹ̀kan fún yín page 500 ẹ lọ Kitab Madu fífíkì Imam Shafi. fífíkì Imam Shafi yìí. so Imam Shafi yìí dẹ̀rẹ̀ ó wà nínú àwọn òpó gbòógì nínú Islam. ìmáàmù mẹ́rin tó jẹ́ pé number 1 ni. so ẹ ṣe gan. ní page 500 ẹ lọ wò èèyàn kan ọmọlúàbí ni ó yá ẹlẹ́rìí ẹ̀mọ́ káàbà. no